A kí gbogbo ẹ̀yin ará lé ní orúkọ Jésù tí ó ṣe iyebíye. A gbàgbọ́ wípé àlàáfíà la bá yín, àlàáfíà Kristi kò ní fi yín sílẹ̀. A kú ìsinmi òní, a dẹ̀ tún gbàládùra pé ẹ̀mí wa ṣe púpọ̀ rẹ̀ láyé àti láàyè wa. Àmín. Nínú ayọ̀ àti àlàáfíà Kristi. Ní ọ̀sẹ̀ tó kọjá, lórí ètò tí dáósìsì fẹ́ ṣe agbátẹrù rẹ̀, tí ó dá lórí ìlànà Ọlọ́run fún ètò ní ibi ọjà. Ohun tí a sọ̀rọ̀ lórí ní ọ̀sẹ̀ tó kọjá ni má ṣe gbẹ́kẹ̀lé ọgbọ́n ara rẹ, gba ìmọ̀ràn nídìí okòwò rẹ. Lónìí ní agbára Ọlọ́run, a ó máa tẹ̀síwájú lórí ẹ̀kọ́ kan náà. Ṣùgbọ́n kókó ẹ̀kọ́ tí òní ni ẹ máa ṣe ohun gbogbo fún ògo Ọlọ́run. Ẹ máa ṣe kí ni o? Ẹ máa ṣe ohun gbogbo fún ògo Ọlọ́run. Mo ní ọmọ Ọlọ́run méjì nínú gbọ̀ngàn yìí pẹ̀lú mi. Màmá wa, ẹ bá mi dárúkọ yín fáwọn ará ilé kẹ́ kí wọ́n kú lé. Orúkọ tèmi ni Deborah aya Atobalo. Ẹ káàbọ̀ mà. Ṣé dáadáa ni o? A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Bàbá wa, ẹ bá mi dárúkọ yín o. Orúkọ tèmi náà ni Abídòyè Ọláwọlé. A kú ìsinmi òní o. Mo gbàdúrà pé ìsinmi yẹn ayọ̀ òun la ó máa ṣe lórúkọ Jésù. Kí a tó máa lọ sínú ẹ̀kọ́ tí òní, ẹ jẹ́ kí a gbàdúrà. Màá fẹ́ kí màmá wa Deborah aya Atobalo kan gbàdúrà fún wa. Orúkọ Jésù. Àmín. Orúkọ Jésù. Àmín. Orúkọ ńlá Jesu Kristi. Àmín. Ọlọ́run ayérayé tó fún wa lóore ọ̀fẹ́ yìí. A dúpẹ́ a yìn ọ́ torí pé Ọlọ́run ni yín. Jésù gba ọpẹ́ wa. Àmín. Alágbára gba ẹ̀yìn wa. Àmín. Àwa ọmọ rẹ ti dé bí ìṣe wa ní ọjọ́ mẹ́jọ mẹ́jọ wa tún ti dé lénìí. Olúwa wa bá wa pé. Àmín. Gbogbo tá a fẹ́ sọ sínú fọ́nrán ètò wa lénìí, Ọlọ́run wa bá wa lọ́wọ́ sí. Àmín. Gbogbo etígbọ́ àti àyà ìgbàṣe tí àwọn ọmọ rẹ tó máa gbọ́ wa nílé tí wọ́n á lè lò láti fi lè fi mú ọ̀rọ̀ rẹ, Olúwa bá wa fi fún wọn. Àmín Jésù. A dúpẹ́ Ọlọ́run torí pé ẹ ti gbọ́. Bá a ṣe ń lọ báyìí, Olúwa máa bá wa lọ. Àmín. Ní òpin gbogbo ká lè fi ìyìn àti ògo fún yín. Àmín. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Àmín. Àmín lórúkọ Jésù. Kí a tó máa tẹ̀síwájú, a lè rí ẹni tí ó ní ìbéèrè kan tàbí méjì. A lè fi ránṣẹ́ sí wa gẹ́gẹ́ bí message. Nọ́mbà tí ẹ máa fi ránṣẹ́ sí ni 08147194773. Ọlọ́run Elédùmarè á gbọ́ àdúrà wa. Ohun tí a máa sọ̀rọ̀ lórí lẹ́ẹ̀kan sí, ẹ máa ṣe ohun gbogbo fún ògo Ọlọ́run. Ibi kíkà wa tí ẹ̀kọ́ wa tòní tó máa dúró lé lórí, òun ni lẹ́tà Paul sí àwọn ará Fílípì. Lẹ́tà Paul kejì sí àwọn ará Fílípì, orí kejì ẹsẹ̀ kìíní sí ìkeje, kí màmá wa bá wa kà. Èkejì ni ìwé kẹta Mósè tí a ń pè ní Léfítíkù, orí 19 ẹsẹ̀ 13. Màmá wa. Nítorí náà, bí ìtùnú kan bá wà nínú Kristi, bí ìṣìpẹ̀ kan bá sì wà, bí ìdàpọ̀ àti ẹ̀mí kan bá wà, bí ìyọ́nú àti ìṣeun bá wà, ẹ mú ayọ̀ mi kún, kí ẹ̀yin kí ó lè jẹ́ onínú kan, kí ìmọ̀ yín kí ó lè ṣọ̀kan, kí ẹ sì ní ọkàn kan. Ẹ má ṣe fi ìjà tàbí ògo asán ṣe ohunkóhun, ṣùgbọ́n ní ìrẹ̀lẹ̀ ọkàn kí olúkúlùkù kí ó ro àwọn ẹlòmíràn sí ẹni tí ó sàn ju ohun tìka rẹ̀ lọ. Kí olúkúlùkù yín kí ó má ṣe wo ohun ti rẹ̀, ṣùgbọ́n olúkúlùkù ohun ti ẹlòmíràn. Ẹ ní ìròyìn ní inú yín, èyí tí ó ti wà pẹ̀lú Kristi Jésù, ẹni tí ó tilẹ̀ jẹ́ àwòrán Ọlọ́run, tí kò kà sí ìwọra láti bá Ọlọ́run dọ́gba, ṣùgbọ́n ó bọ́ ògo rẹ̀ sílẹ̀, ó sì mú àwòrán ìránṣẹ́, a sì ṣe é ní àwòrán ènìyàn. Láì fi àkókò ṣòfò, ìwà ìrẹ̀lẹ̀ ńlá ni ilé ìfihàn wa. Ẹnikẹ́ni tó bá fẹ́ ṣe ohun gbogbo fún ògo Ọlọ́run, ó gbọ́dọ̀ gbé ìwà ìrẹ̀lẹ̀ wọ̀. Kò gbọ́dọ̀ jọ ara ẹ̀ lójú. Ó gbọ́dọ̀ fi Ọlọ́run ṣe àwòrán ẹ̀ nínú ohun gbogbo. Bàbá wa, ìwé Léfítíkù. Léfítíkù orí 19 ẹsẹ̀ 13. Ìwọ kò gbọ́dọ̀ rẹ́ ẹnìkejì rẹ jẹ, bẹ́ẹ̀ ni ìwọ kò gbọ́dọ̀ jẹ àrámù. Owó ọ̀yà alágbàṣe kò gbọ́dọ̀ sún ọ̀dọ̀ rẹ títí di òwúrọ̀. Arákùnrin àti arábìnrin, ibi tí a kà yìí ó ń sọ pé ká má ṣe pọ́n ara wa lójú. Ní pàtàkì jùlọ àwa tí a jẹ́ ọ̀gá aṣẹ́,
ẹ má jẹ́ ká fi ẹ̀tọ́ àwọn ọmọọṣẹ́ ká má fi dùn wọ́n, ká ṣe ohun gbogbo bí Ọlọ́run ti fẹ́, kí á jẹ́ kí ìfẹ́ Ọlọ́run kó máa darí wa nínú gbogbo. Ní òní ní agbára Ọlọ́run, a ní òpó mẹ́ta tí a fẹ́ mọ́lé lórí, èyí tí a ń pè ní èròǹgbà. Òpó àkọ́kọ́, láti kọ́ bí a ṣe lè gbógun ti ẹran ara fún ògo Ọlọ́run. Èkejì, láti ní òye kíkún nípa kíkọ́ ẹ̀kọ́ nípa ṣíṣe ohun gbogbo fún ògo Ọlọ́run. Ẹ̀kẹta, láti fiyèsí ayọ̀ tí ó wà nínú ṣíṣe ohun gbogbo fún ògo Ọlọ́run. Arákùnrin àti arábìnrin, ọ̀pọ̀ ènìyàn lónìí láì yọ Kristẹni kúrò nínú wọn ni ó mọ tara wọn nìkan, tó jẹ́ pé ohun gbogbo tí wọ́n ń ṣe tara wọn nìkan ni àtẹ̀bí wọn, wọn ka ẹlòmíì kún, lọ́nà tó ń mú ìnira dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ìdí nìyí lórílẹ̀-èdè wa lónìí àti ní gbogbo àgbáyé tí irọ́ pípa, ìyànjẹ àti ìwà ìṣòdodo mìíràn tó fi ń pọ̀ sí láwùjọ wa. Àbájáde yìí tí ó ń fa ohun gbogbo tí a ń fojú rí bí ìpànìyàn, ìjínigbé, adigunjalè àti ìkówójẹ. Nínú lẹ́tà Pọ́ọ̀lù sí àwọn ará Fílípì tí a kà yìí, Pọ́ọ̀lù tẹnumọ́ ìṣọ̀kan ti ẹ̀mí. Ó rọ̀ àwọn ará Fílípì kí wọ́n fẹ́ràn ọmọnìkejì wọn. Kì í ṣe àwọn nìkan, bẹ́ẹ̀ náà ló ń bá gbogbo wa wí kí a fẹ́ ọmọnìkejì wa. Kí a má wá ògo ti ara wa, ṣùgbọ́n ká máa ṣe ohun gbogbo fún ògo ti Ọlọ́run. Kí a jẹ́ kí Ọlọ́run kó máa jẹ́ àwòkọ́ṣe wa nínú gbogbo. Bí àwa ọmọ orílẹ̀-èdè yìí, Nàìjíríà, tá a bá gbọ́ràn sí irú ìpè tí Pọ́ọ̀lù fọ́n jáde sí àwọn ará Fílípì yìí, tí a gbà láàyè, mo gbàgbọ́ wípé ohun gbogbo tí ń ṣe àfihàn iṣẹ́ ẹran ara àti wíwá ògo asán yóò dópin láwùjọ wa. Ayọ̀ tí ó sì wà nínú ṣíṣe ohun gbogbo fún ògo Ọlọ́run yóò rọ́pò ìbànújẹ́, òṣì, ìkórira àti ìpòrúru tí à ń dojúkọ ní àwùjọ wa lónìí. Kí ọ̀rọ̀ yìí kó lè ní ìtumọ̀ tó yẹ kó ní, a ní àwọn ìbéèrè bíi mélòó kan tí bàbá wa àti màmá wa tó wà nínú ilé lónìí tó máa bá wa tan ìmọ́lẹ̀ sí. Ẹ máa bá mi ká lọ. Màmá, bàbá wa, báwo ni àwa ọmọ Ọlọ́run ṣe lè gbógun ti ẹran ara kí ayé wa sì lè fi ògo fún Ọlọ́run? Ẹ ṣé sà. Nínú ìwé Fílípì tí a kà yẹn orí ìkejì, tá bá wo ẹsẹ̀ ìkarùn-ún sí ẹsẹ̀ ìkẹsàn-án, a rí pé Pọ́ọ̀lù ó kọ lẹ́tà sí àwọn ará Fílípì níbí yìí. Nínú ohun tí Pọ́ọ̀lù sì sọ yìí, òun náà ni àwa gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run ni a gbọ́dọ̀ múlò kí a lè gbógun ti ẹran ara nínú ayé wa. Àwọn ohun tí a gbọ́dọ̀ ṣe, àkọ́kọ́ rẹ̀ ni pé a gbọ́dọ̀ ní èrò Kristi nínú wa. A gbọ́dọ̀ ra ara wa sílẹ̀. Nígbà tí a bá ní èrò Kristi nínú wa, yóò rọ̀ wá lọ́rùn láti lè gbógun ti ẹran ara. A ò ní máa wá ògo ti ara wa nìkan, ti Ọlọ́run nìkan, òun náà ni yóò jẹ wá lógún. A gbọ́dọ̀ rẹ ara wa sílẹ̀. Ẹ̀kẹta, a gbọ́dọ̀ gba ẹ̀mí mímọ́, ká gbà láàyè nínú ayé wa. Nígbà tá a bá gbé ẹ̀mí mímọ́ wọ̀, yóò ràn wá lọ́wọ́ láti lè gbógun ti ẹran ara. Tá a bá wo ìwé Genesis náà, orí 19 ẹsẹ̀ ìkẹsàn-án, ó ń sọ fún wa nípa ìgbésí ayé Jósẹ́fù níbẹ̀ yẹn. A rí pé Jósẹ́fù ó tẹ́ Ọlọ́run lọ́rùn. Ó fi ṣe fífi títẹ́ Ọlọ́run lọ́rùn yẹn ló fi ṣe àkọ́kọ́ nínú ìrìn àjò ayé rẹ̀. Bó tilẹ̀ jẹ́ pé ìyàwó ọ̀gá rẹ̀ ó sọ pé dandan kó wọlé tán, ṣùgbọ́n arákùnrin yìí ó fi títẹ́ Ọlọ́run lọ́rùn ó fi ṣe àkọ́kọ́ ní ìrìn àjò ayé rẹ̀. Òyí ló jẹ́ kó lè gbógun ti ẹran ara. Ìwé Genesis orí 45 náà, ẹsẹ̀ 4 sí ẹsẹ̀ 5, a rí Jósẹ́fù náà bẹ́ẹ̀ yẹn. Òun náà ó dáríjì àwọn ẹ̀gbọ́n rẹ̀. Nítòótọ́ wọ́n ṣe ohun tí ò dára sí i, ṣùgbọ́n kí ògo Ọlọ́run kí ó lè fi ìdí múlẹ̀, kí a sì lè fi ògo yìí hàn fún Ọlọ́run, ó dáríjì àwọn ẹ̀gbọ́n rẹ̀. So àwa gẹ́gẹ́ bí ẹnìkọ̀ọ̀kan nílé, a gbọ́dọ̀ rí pé ohun gbogbo tó bá tilẹ̀ wá síwájú wa tàbí tó ṣẹlẹ̀ sí wa,
kárí wípé Ọlọ́run nìkan náà ni fún ògo Ọlọ́run. Ní ṣókí ni mọ̀báyá mọ̀mọ́ wá ní àfikún. Ẹ ṣé atọ́kùn, mo kàn fẹ́ fi kún ohun tí ẹnìkejì mi sọ nípa wípé ohun gbogbo téèyàn bá ń ṣe fún ògo Ọlọ́run ló yẹ kó jẹ́, kì í ṣe fún ògo ti ara rẹ̀ tàbí fún ògo ti àwọn ẹlòmíì tó ń wò ó. A rí wípé Jósẹ́fù níbi kíkà wa tí ẹnìkejì mi ti sọ yẹn nínú ìwé Genesis orí 29 ẹsẹ̀ 9 apá 2 rẹ̀, ìyàwó ọ̀gá ẹ̀ ó fi tipátipá mú pé kó wá bá òun ṣe, nígbà tí ẹ̀mí Ọlọ́run sì ń gbé nínú Jósẹ́fù tó mọ̀ wípé ohun gbogbo téèyàn bá ń ṣe fún ògo Ọlọ́run ni, ó kọ̀ jálẹ̀, ó sá mọ́ lọ́wọ́, kò fi ara rẹ̀ sílẹ̀ fún èṣù láti yálò. So àwa náà gẹ́gẹ́ bí Kìrìsìtẹ́nì lóde òní, ohun gbogbo ipòkípò tá a bá wà, ibikíbi tá a bá bá ara wa, ẹ jẹ́ kí nǹkan tá a máa ṣe kó jẹ́ nǹkan tí ó bá ògo Ọlọ́run mu, kì í ṣe fún ògo ti ara wa tàbí fún èrè ti ara wa ló yẹ kó jẹ́. Ẹ ṣé mọ̀mọ́ wa, bàbá wa ẹ̀yin náà ṣe. Ní pàtó, ohunkóhun tí ènìyàn bá ń ṣe kó mọ̀ pé Ọlọ́run ń wo òun, Ọlọ́run rí òun dẹ̀ gbọ́dọ̀ ṣe bí Ọlọ́run ti fẹ́. Tí èèyàn bá ti ṣe bí Ọlọ́run ti fẹ́, ààyè ò ní sí fún ẹran ara. Olúwa ràn wá lọ́wọ́. Màmá wa, ní Iṣẹ́ Àpọ́stélì orí 5 ẹsẹ̀ 1 sí 11, a rí ọkọ àti ìyàwó kan bẹ̀. Mo wá fẹ́ kí ẹ sọ ìyàtọ̀ tí ó wà láàárín ṣíṣe ohun gbogbo fún ògo Ọlọ́run àti fún ògo ara ẹni. Ní ṣókí, Bẹ́ẹ̀ ni mà. màá fẹ́ sọ fún wa wípé kéèyàn ṣe ohun gbogbo fún ògo Ọlọ́run ó lérè, ó níbùkún, ó sì ní ayọ̀. Ní ìdàkejì, kéèyàn ṣe ohun gbogbo sí ògo ara rẹ̀, ó mú àdánù lọ́wọ́, ó mú ikú lọ́wọ́, ó mú ìtìjú wá, ó mú ìjákulẹ̀ wá. Ìyàtọ̀ tó wà láàrin àwọn méjèèjì nìyẹn. Ẹni bá ṣe ohun gbogbo fún ògo Ọlọ́run á rí èrè rẹ̀ rẹpẹtẹ. Ẹni bá ṣe ohun gbogbo fún ògo ti ara rẹ̀ náà á rí èrè rẹ̀ náà nídàkejì rẹ̀. Gẹ́gẹ́ bí ohun tí màmá wa sọ fún àwa ará ilé, kò sí ẹni tó máa ta ọjà yẹ̀pẹ̀ tí ò ní gbowó òkúta. Kò sẹ́ni tó máa ta ọjà ẹ̀rú tí ò ní bá ìyọnu pàdé ńbẹ̀. Ọkọ àti ìyàwó nítòótọ́ níbi tá a kà í, àwọn náà fẹ́ ṣe bí gbogbo èèyàn ṣe ń ṣe, ṣùgbọ́n ó bu wọ́n lọ́wọ́. Ẹnikẹ́ni tó bá máa ṣe ohun gbogbo fún ògo Ọlọ́run kò ní wo èèyàn sáré. Ìbẹ̀rù Ọlọ́run á máa ṣàkóso ayé ẹ̀. Ìwà mímọ́ á jẹ́ lógún. Á ṣe nǹkan bí Ọlọ́run ti fẹ́. Ẹni tó dẹ̀ máa ṣe fún ògo ara ẹ̀ náà á ṣe bí èṣù ti fẹ́. Àwa láwa yan èyí tó wù wá, bí mo ṣe sọ fún àwọn ọmọ èèyàn pé ìyè ní ikú ni ohun tí Ọlọ́run yín ń béèrè lọ́wọ́ yín, kàn yan èyí tí ẹ bá fẹ́. So ẹ má jẹ́ ká ṣe nǹkan kan fún ògo ara wa ṣùgbọ́n fún ògo Ọlọ́run. Màmá wa, kí ni àwọn èrè tí ẹ rò pé ó wà nínú ṣíṣe ohun gbogbo fún ògo ara ẹni? Dàbí pé mo ti gẹ́gẹ́ bí ibi tá a kà í. Ẹ ṣé olóòtú, ó dàbí pé mo ti mẹ́nu bà díẹ̀ lẹ́ẹ̀kan. Mo tún fẹ́ kẹ́ ẹ tẹnumọ́ Mo lẹ́ẹ̀kan kàn sí. tún fẹ́ tún sọ fún wa báyìí pé ẹnikẹ́ni tó bá ti ń so ohun gbogbo fún èrè ara rẹ̀, ó ń ṣe fún ikú òjijì. Ó bá ń so ohun gbogbo fún ògo ara rẹ̀, ó ń ṣe fún òfò àti àdánù tó máa padà wá dé bá lẹ́yìn tó bá ṣe tán, torí pé fún ògo ara rẹ̀ ni ó ń ṣe. Ó dẹ̀ tún lè fẹ́, ó ń ṣe fún ìjákulẹ̀ tó máa bá pàdé, torí pé àwọn tó rò pé òun fẹ́ ṣe ohun gbogbo láti wù tí ò fẹ́ fi wu Ọlọ́run, àwọn yẹn náà ló máa padà fún ní ìjákulẹ̀. Then ó dẹ̀ tún mú àìníyì àti àìníláárí, àbùkù ayérayé bá ó mú bá ẹni tó bá ń ṣe ohun gbogbo fún ògo ara rẹ̀, ó máa ń mú bá. Bàbá wa, ǹjẹ́ ní àfikún? Ẹ ṣé atọ́kùn. Àfikún tí mo kàn fẹ́ fi sí náà ni pé irú ẹni bẹ́ẹ̀ ìjìyà, ó máa ń mú ìjìyà dání. Yàtọ̀ sí eléyìí, ó máa ń ba orúkọ irú ẹni bẹ́ẹ̀ jẹ́ ni. Orúkọ tí ẹnìkan kọ́. Àti ti ìdílé rẹ̀. A rí i pé orúkọ Ananiah àti Sàfírà kò lè parẹ́ láéláé
níwọ̀n ìgbà tí a bá sì wà láyé ní búburú ní irọ́ pípa ní ikú òjijì. bẹ́ẹ̀ ni níwọ̀n ìgbà tí ó sì jẹ́ pé à ń lo bíbélì tí Jésù Kristi ò tí ì farahàn ní gbogbo ìgbà tá a bá ti ń ka ìwé ìṣe àwọn àpọ́stélì yìí a ó máa sọ títí láéláé ni. Bẹ́ẹ̀ náà ni tá a bá rí ẹni náà nínú ayé lónìí tóun náà ń ṣe ohun gbogbo fún ògo ara rẹ̀, ìjákulẹ̀ bí a ti sọ yóò bá pàdé. Àwọn orúkọ rẹ̀ náà yóò wọ inú ìwé ìtàn búburú tí wọ́n sì máa rántí rẹ̀ àti ìran rẹ̀ títí láéláé. Ẹ ṣé bàbá wa, mi ní fẹ́ gbà wá ní àkókò. Gbogbo wa la rí ohun tó ń ṣẹlẹ̀ láyìíká wa, ní pàtàkì jùlọ fún àwọn ọ̀dọ́ wa tó jẹ́ pé ògo ara wọn ni wọ́n fẹ́ ṣe nǹkan fún. Ìmíì sọ̀rọ̀ ẹ̀ di dàda àgbélẹ̀rọ, ìmíì á kó ẹ̀wọ̀n sọ́rùn bí ẹlẹ́wọ̀n, ìmíì á máa fọwọ́ kó ṣòkòtò nítorí pé ó fẹ́ káwọn èèyàn máa sọ pé òun náà ti débẹ̀, òun náà ti mọ̀ ń pa ẹ̀. Ògo ara wa là ń ṣe gbogbo eléyìí fún. Ìgbẹ̀yìn ẹ̀ gẹ́gẹ́ bí bàbá àti màmá wa ti sọ, ìjìyà ló máa ń já sí. Àwọn ọ̀nà wo ni a lè gbà fi ògo Ọlọ́run hàn ní ibi ìdókòwò wa? Màá fẹ́ kẹ́ jẹ́ ká wo Léfítíkù yẹn. Ìwé Léfítíkù orí 19 ẹsẹ̀ 37, 40. Ẹ̀yin kò gbọdọ̀ ṣe àìṣòdodo ní ìdájọ́, ní ìwọ̀n ọ̀pá, ní òṣùwọ̀n ìwúwo tàbí ní òṣùwọ̀n onínú. A rí pé ohun tí Ọlọ́run bá wa sọ níbí yìí, òun náà ni pé tí a bá máa fi ògo Ọlọ́run hàn, a gbọ́dọ̀ fi hàn níbi iṣẹ́ wa. Iṣẹ́ yòówù èyí tá à ń ṣe, a ò gbọ́dọ̀ ṣèrú. Àwa tí ẹ̀yin èèyàn wa nílé tá à ń ta ọjà, tá à ń lo kobí owú, tí à ń lo agolo, tí à ń lo òṣùwọ̀n, ẹ má jẹ́ ká gbá ń dì í, ẹ má jẹ́ ká sọ sínú omi gbígbóná láti kákò. A gbọ́dọ̀ rí pé òṣùwọ̀n tó dára òun là ń lò fún àwọn tó ń bá wa rajà. Àwa tí ó sì jẹ́ pé tepurúùlù là ń lò ní ilé, ẹ má jẹ́ kí á dín ọwọ́ tepurúùlù wa sẹ́yìn. Ìwọ̀n tí a bá wọ̀n síbẹ̀, òun náà ni ká sọ fún àwọn tó bá gbé iṣẹ́ wá fún wa. Òṣùwọ̀n wa ó sì gbọ́dọ̀ péye. So Ọlọ́run á ràn wá lọ́wọ́. Màmá wa, ǹjẹ́ ẹ ní àfikún láwọn ibi tá a kà? Mo ní àfikún. Mo fẹ́ ìwé Deuteronomy orí 16 ẹsẹ̀ 19. Ìyẹn ń sọ nípa ìdájọ́ àti máa ń ṣe ìdájọ́ ní àárín ara wa. Ó ní ìwọ kò gbọ́dọ̀ lọ ìdájọ́ po, ìwọ kò gbọ́dọ̀ lọ ìdájọ́, má lọ ìdájọ́ o. Ìwọ kò sì gbọ́dọ̀ ṣe ojúsàájú ènìyàn. Wọ́n gbàbẹ̀ tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ ni ìwọ kò gbọ́dọ̀ gba ẹ̀bùn, nítorí pé ẹ̀bùn ní ìfọ́jú, ó máa ń fọ́ni lójú, ó sì ń yí ọ̀rọ̀ olódodo po. So tá a bá ti ipò tá a bá wà, bóyá wà ní ipò ìdájọ́, àyìn ará ilé tẹ̀ ń gbọ́ tẹ́ jẹ́ onídàájọ́ tó jẹ́ pé iṣẹ́ adájọ́ lẹ́yìn, ẹ mọ́ gba rìbá tí ó fọ ojú yín láti lè má sọ òdodo fún ẹni tó jẹ́ olódodo, láti lè má lọ sọ fún ẹni tó ń ṣe ẹni tó ní ẹ̀bi, kẹ má lè kíní tẹ́ gbà rìbá tẹ́ àbí ẹ̀bùn tẹ́ ti gbà kó má ti gbé ojú yín kúrò lára ẹni tó ní ẹ̀bi, kó wá gbé ẹ̀bi lọ sọ́dọ̀ aláre o. Níbẹ̀ yẹn ni Deuteronomy yẹn ń sọ fún wa, a gbọ́dọ̀ lọ ìdájọ́ po. Ẹ jẹ́ kí bẹ́ẹ̀ ni wa kó jẹ́ bẹ́ẹ̀ ni, bẹ́ẹ̀ kọ́ wa kó sì jẹ́ bẹ́ẹ̀ kọ́. Kò sí ẹni tí ibi tá a kà yóò tó yọ sílẹ̀. Ìwọ ọ̀gá iléèwé tó ń délé ìwé láago 9 tó ń kọ aago 8, ó fògo Ọlọ́run o. Ìwọ tó kọ́ ọmọ láti ìbẹ̀rẹ̀ sáà titun tó di pé wọ́n ní ìdánwò fẹ́ẹ́ dé, ó kù ọ̀sẹ̀ 2, ó bẹ̀rẹ̀ sí yọ àwọn ọmọ ọlọ́mọ lẹ́nu. Rántí pé òṣùwọ̀n èké ló ń lò. Ọlọ́run dẹ̀ ní ó kórìíra ẹni tó bá ń lo òṣùwọ̀n èké. Ìwọ ọyọ ọlọ́jà kò yọ ìwọ náà lẹ̀, tẹ́ ń ju kobí ó sínú omi, tẹ́ ń gbáǹdì, tẹ́ ń lo òṣùwọ̀n èké. Ìwọ télọ̀ tó ń ṣe ọwọ́ po nígbà tó bá ń wẹ aṣọ aláṣọ láti jẹ aṣọ aláṣọ mọ́lẹ̀, òṣùwọ̀n èké ni gbogbo ẹ̀, ìríra sì ní ojú Ọlọ́run. Mo bẹ̀ gbogbo wa, ẹ jẹ́ ká sọ ohun tó tọ́ ní ọ̀nà tó tọ́,
kò sí ẹnikẹ́ni tó fẹ́ ṣe ohunkóhun fún ògo Ọlọ́run tí ò ní mọ̀ pé ó mú ìbẹ̀rù Ọlọ́run lọ́wọ́, torí pé ẹni tó bá bẹ̀rù Ọlọ́run kò ní ṣe nǹkan kan fún ògo ara rẹ̀. Àìbẹ̀rù Ọlọ́run òun ló mú ikú àìtọ́jọ́ dé bá Ananiah àti Sàpírà. Ìbẹ̀rù Ọlọ́run òun ló mú Jósẹ́fù sá fún aya ìyàwó rẹ̀ nígbà tó bẹ̀rẹ̀ sí fi ara rẹ̀ lọ láti bá ṣe ìṣekúṣe. Ọ̀pọ̀lọpọ̀ wa ìfà la máa pè é, ìfà dẹ̀ máa ń fààyàn lápò ya ni. Tó bá ń sọ pé òun retí pé kéèyàn fẹ́ràn èèyàn á kórìíra ẹni o. Mo bẹ̀ ọ́ ní orúkọ Ọlọ́run, ṣohun tó tọ́ ní ọ̀nà tó tọ́. Ẹni tó bá máa ṣe ohun gbogbo fún ògo Ọlọ́run ó gbọ́dọ̀ mọ̀ wípé ó mú ìgbé ayé ìwà mímọ́ lọ́wọ́. Bíbélì gan sọ pé ìwà mímọ́ láìsí èyí kò sí ẹnikẹ́ni tó lè rí Ọlọ́run. Ẹni tó bá máa rí Ọlọ́run ó gbọ́dọ̀ ṣe nǹkan fún ògo Ọlọ́run níbi Ọlọ́run ti fẹ́. Ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó ń tún ara rẹ̀ rí nínú ọ̀rọ̀ Ọlọ́run ní gbogbo ìgbà. Èyí ló mú kí alàgbà Jòhánù onítẹ̀bọmi sọ wípé èmi yóò máa dínkù kí Jésù kó lè máa pọ̀ sí. Àyàfi ìgbà tí irú ọ̀rọ̀ yìí tó bá jẹ́ ìpòǹgbẹ fún èmi àti ẹ̀yin la tó lè ṣe ohun gbogbo fún ògo Ọlọ́run. Lèmi àti ẹ̀yin la tó lè jẹ ìbùkún ṣíṣe ohun gbogbo fún ògo Ọlọ́run. Nípa ti ìṣẹ̀dá, ẹran ara ń fẹ́ ògo àti ìgbádùn asán nípa ìṣòdodo. Ṣùgbọ́n bí a bá lè fi gbogbo rẹ̀ fún Ọlọ́run, yóò rọrùn fún èmi àti ẹ̀yin láti lè jẹ́ olóòótọ́, ká sì lè ṣe àwọn nǹkan bí Ọlọ́run ti ń fẹ́. Nítorí pé à ń ṣe nǹkan fún ògo Ọlọ́run lórílẹ̀-èdè fi ń ni wá lára lónìí. Òun ló fi dàbẹ́ ní pé ọ̀rọ̀ wa ò lójútùú, nítorí pé ẹnikẹ́ni tó bá ń ṣe gbogbo fún ògo Ọlọ́run kò ní mọ tara ẹnìkan. Ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú wa tara wọn nìkan ni wọ́n mọ̀. Wọ́n á gba owó ipe kan lọ fi tún ẹkùn wọn ṣe, wọ́n á kó sápò ara wọn. Èmi á kú kó òjijì nítorí pé ògo ara ẹ̀ ló ń ṣe fún. Èmi wọ́n á ní iná ó gbalẹ̀ ẹ̀, èmi wọ́n á lọ́mọ kú. Kò sígbà tí rẹ̀ ò ní ṣẹlẹ̀ nítorí pé ògo ara wa là ń wá. À ń ní àwọn ará ìlú lára, gbogbo àwọn tó ń jí ọmọ gbé nítorí ohun tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè ni. Nígbà tí ìyípadà bá dé bá àwọn olórí wa, tí ìyípadà dé bá àwa àtẹ̀lé, tá a bẹ̀rẹ̀ sí rí ara wa sílẹ̀, tá a ń gbé nínú ìfẹ́ tó fi ògo àti ìyìn fún Ọlọ́run, ó di dandan kí nǹkan kó padà bọ̀ sípò fún wa. Ẹnikẹ́ni tó bá fẹ́ ṣe ohun gbogbo fún ògo Ọlọ́run ó gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó gba ìtọ́ni ẹ̀mí mímọ́ Ọlọ́run láàyè, tí ẹ̀mí Ọlọ́run ń ṣàkóso ayé ẹ̀, tó ń darí ayé ẹ̀. Ó gbọ́dọ̀ di òkú sí ohun ti ayé yìí kí ó di alààyè sí ohun ti ọ̀run. Ẹ̀yin aráalé, mo bẹ̀ yín ní orúkọ Ọlọ́run tí ó tóbi, ẹ jẹ́ ká ṣe ohun gbogbo fún ògo Ọlọ́run. Ìwọ tíṣà, ìwọ ìyá oní ẹlẹ́wà onígàárí, ìwọ agbẹjọ́rò, ìwọ ìyá aláṣọ, ẹ jẹ́ ká, ìwọ dókítà nílé ìwòsàn, ìwọ nọ́ọ̀sì, ẹ jẹ́ ká ṣe ohun gbogbo fún ògo Ọlọ́run. Ayé á dẹ̀ gbogbo wa lọ́rùn. Mọ́mọ́ wa ní ṣókí, kí ló ń tẹ́ fẹ́ kí àwọn aráalé kó dìmú? Tí mo fẹ́ kí àwọn aráalé dìmú dáadáa ni wípé ṣíṣe ohun gbogbo fún ògo Ọlọ́run ó mú ìyìn, ayọ̀, ìbùkún, ìgbéga, ó mú dé bá ẹni tó bá ń ṣe ohun gbogbo fún ògo Ọlọ́run. Mo dẹ̀ tún fẹ́ kó wá gbogbo aráalé mọ̀ wípé ẹnikẹ́ni tó bá ń ṣe ohun gbogbo fún ògo ara rẹ̀, ó máa ń mú àbùkù, ẹ̀tẹ́, ìjákulẹ̀, ọ̀fọ̀, ikú òjijì ó máa ń dé bá. So fún ìdí èyí, ohun gbogbo tí a bá ti ń ṣe, ẹ jẹ́ ká máa ṣe fún ògo Ọlọ́run. Olúwa á ràn wá lọ́wọ́. Brother wa. Ẹ ṣé sà. Ohun gbogbo fún ògo Ọlọ́run òun ni ó yẹ kí a máa ṣe, kí a sì máa sọ́nà rẹ̀. Kí a má gbàgbé pé níwọ̀n ìgbà tí a bá fi ògo fún ara wa nìkan, tí à ń ṣe ohun gbogbo fún ògo ara wa, irú ẹni bẹ́ẹ̀ kò lè wọ ìjọba Ọlọ́run. Nígbà tí ká sì ní lọ́kàn pé Jesu Kristi ó ń padà bọ̀ lẹ́ẹ̀kejì, nígbà tó bá dé láti kó àyànfẹ́, àwọn tí ó bá fi ohun gbogbo tí wọ́n fi fún Ọlọ́run, fún ògo Ọlọ́run nìkan ni yóò lè bá jọba. Ọlọ́run á ràn wá lọ́wọ́. Ẹ̀yin aráalé, ohun tí mo fẹ́ kí ẹ máa ronú lé lórí òun ni wípé rí wípé Jésù di yìnyín lógo nínú ayé rẹ lójoojúmọ́. Rí wípé Jésù di yìnyín lógo nínú ayé rẹ lójoojúmọ́. Téyí bá ti ń ṣẹlẹ̀, kò sí ohun tó dáwọ́ lé tí ò ní yọrí sí rere, nítorí pé ó máa ṣe ohun gbogbo fún ògo Ọlọ́run. Kí a tó máa lọ, mo fẹ́ ká wo ìwé Jeremáyà
orí 17 ẹsẹ̀ 11. Bí àparò ti máa ń sàbà lórí ẹyin tí kò yín. Bí àparò ti máa ń sàbà lórí ẹyin tí kò yín. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ẹni tí ó kó ọrọ̀ jọ. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ẹni tí ó kó ọrọ̀ jọ. Ṣùgbọ́n kì í ṣe ní òdodo. Kì í ṣe ní òdodo. Yóò fi sílẹ̀. Yóò fi sílẹ̀. Lágbede méjì ọjọ́ rẹ̀. Lágbede méjì ọjọ́ rẹ̀. Àti ní òpin rẹ̀ yóò jẹ́ aṣiwèrè. Yóò jẹ́ aṣiwèrè. Kò ní jẹ́ ìpín wa. Àmín. Ọ̀pọ̀lọpọ̀ ló ra ọkọ̀ tí ò gún o. Ọ̀pọ̀lọpọ̀ ló kọ́ ilé tí ò débẹ̀. Yóò gbé. Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n gbéga níbi iṣẹ́ tí ò rí ọwọ́ gba ẹ̀tọ́ nítorí pé wọ́n ṣe ohun gbogbo fún ògo Ọlọ́run. Bẹ̀rẹ̀ sí ṣe ohun gbogbo fún ògo Ọlọ́run lónìí, ìyípadà yóò dé bá ayé rẹ. Mo gbà á ládùúrà wípé ohun gbogbo tí ń ṣe ìfarahàn ẹran ara nínú ayé gbogbo àwọn olùgbọ́ wa lónìí kó gba ìparun. Àmín. Ìfẹ́kùfẹ́ ti ara kó gba ìparun. Àmín. Ìfẹ́kùfẹ́ ti ojú kó gba ìparun. Àmín. Ìlépa àti ìṣògo ti ayé kí ó gba ìparun. Àmín. Ẹ̀mí mímọ́ Ọlọ́run kó gbàkóso. Àmín. Gbogbo ilé tí ó ń gbọ́ ọ̀rọ̀ yìí lónìí, ìyípadà ọ̀run kó dé bá wọn. Àmín. Ìtúnra ẹni rí níwájú ìtí àánú kó jẹ́ tiyín. Àmín. Bẹ́ẹ̀ ló máa rí. Àmín. Ní orúkọ ti Baba. Àmín. Àti ní ti Ọmọ. Àmín. Àti ní ti Ẹ̀mí mímọ́. Àmín. Àmín. Èmi gẹ́gẹ́ bí atọ́kùn ètò yìí, òun náà ni àlùfáà ní dáósìsì Ifẹ̀ níbí tó ṣe agbátẹrù ohun gbogbo tí a ti ń sọ̀rọ̀ ìlú látàárọ̀. Èmi náà ni ọ̀jọ̀gbọ́n Olúwagbénga Orímógùnjẹ́. Olúwa gbàdúrà wa. Ní ọjọ́ mẹ́jọ lágbára Ọlọ́run, a ò ní fi yín ṣàwátì, wọn ò ní fi àwa náà ṣàwátì. Ẹ̀yin la máa dé bá, ẹ̀yin náà lẹ máa gbọ́ wa. Àmín. Nínú ayọ̀, nínú ìgbéga, nínú ìyípadà àti ìmúpadàbọ̀sípò ògo orílẹ̀-èdè wa Nàìjíríà. Dáósìsì Ifẹ̀ kó máa tẹ̀síwájú nínú rere gbogbo. Lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Àmín.